àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ọpẹ́ àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. ọba sọba lajẹ òkèrè ọládé abudu rabihu ìsọba yẹpẹrẹ oyè kàmí gòkè gáfárà tó jà sọba lajẹ ti wá jòyè ìlú ńlájẹ. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. bámi bóyá ẹ̀kẹ́jì ń sọ̀rọ̀ fónílé ìlú fẹ́mi lóye òfin ìpáwádé àríwájọ́ oyè olùpànà àkọ́kọ́ ló kú jẹ́. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. olùpànà ní ẹgbẹ́ bàbá ọjọ́ tán ti wúyè ìsọjọ́ lásán 19 October 2022 ayé gbọ́ ọ̀run mi gbogbo wa la gbọ́. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. ìkòkò òun ṣe bẹ̀ẹ̀ sí mi àgbàjá èfífín sí ń ròkè lálálá odóńgbóyán àwọn lùlù gbogbo wa ń jó àwọn tó fìfẹ́ hàn wọ́n lọ rẹpẹtẹ. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. kálọ̀ rántí ìwúyè ó ti pọ́dún kan kálọ̀ rántí ìwúyè ó ti pọ́dún kan àti dúpẹ́ fàlàhùrà tó ní tọ́jọ́ pé àwa tó wá ṣe wúyè lọ́jọ́jọ́ sí gbogbo wa ló pé àtúnjọyọ̀ pọ́dún tún lékún. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. adúkọ̀ tó bá mi Julius tó ń jẹ́ Adémọ́lá Akínlábí ní nasana tó jẹ́ president development association lólùpànà gbogbo wa onírẹ̀yìn ká ṣe dáadáa. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. ẹ dúró náà kí tọ́ba kíkẹ́ tó lọ àlékún oríkì mọ̀ ní àtúnwájẹ́ Ìkòyí ọmọ sírò ní tógun gbàrọ́ ní tógun ìtàn tógun dùgbẹ̀dùgbẹ̀ lárúkú aláìgbọràn bá fẹ́ gbé wá sílé ọmọ gúnugún orí àkógbéra nílẹ̀ ọ̀sọ́ba lájẹ́ ni wọn pè tó sì tún lérí ogun. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. abímọ nítorí ọmọ sọ fóun òmógún yóò bá mógún yóò tún ní tèmi ń kọ́ òòsà mẹ́rẹ̀ẹ̀rin ọ̀tọ̀ náà fi ṣàkúnlẹ̀ bọ̀ kí wọ́n tó rógun bí wọ́n bá ń bọ̀ kíní kan wọn kì í gòdó. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. olùgbọ́n lẹ́hùn bọ̀ tẹ́ ò gbọ́dọ̀ gòdó olùgbọ́n lẹ́hùn bọ̀ tẹ́ ò gbọ́dọ̀ gòdó òòsà òkè sá lẹ́hùn bọ̀ tẹ́ ò gbọ́dọ̀ rodò àgbẹ̀sá lẹ́hùn bọ̀ tẹ́ ò gbọ́dọ̀ pọ́n mi òkè Ìbàdàn lẹ́hùn bọ̀ tẹ́ ò gbọ́dọ̀ dáná ẹ̀yin lọ́mọ àníṣù mẹ́fà lájàkóró dùgbẹ́ o kò yí sáàmù ń pè ìyẹn ní tọ́ba wa. àwa tí ń sàmúlùdùn ọjọ́ pẹ́ ẹyẹ tí ó ṣe bí ọkìn aládé lórí kìnìún máa ní bóyá lójó pẹ́ńgbó. a ti ń bàbọ̀ ọjọ́ ti pẹ́ nílé orin àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ orí torí lọ Akínládé agbára kọ́ ọpọlọ lórí ìkòkò tó lè ṣe nǹkan kó jìnnà akọrin náà fi ṣépò tó ṣẹlẹ̀ kó tó dùn o àpapọ̀ gbaná olórin tó lè kọ nǹkan tí ó jọ wá oníwà ìjó ajáde ó fẹ́kùn ẹ̀wà wòran ọ̀fẹ́ rí kúfin
àwọn èdè tí ń pè tí ń bá lànà. ọ̀sẹ̀ ní rí gbọ́. orin tiwa àwọn ayé fẹ́ gbọ́. orin ọba ni. èdè tiwa ṣèbọ̀ bá ń jó. ọ̀sẹ̀ lẹ́sẹ̀. bọ́lá ń kẹjọ lérè àwa. ẹgbẹ́ kí ẹ lò. ó dìgbà mìíràn ní ká pàdé. ká tó ríra wa.